wá ní wọ́n fẹ́ ṣe láìpò pé wọ́n máa ṣe láìpò fún mi láìpò lè máa ṣe wọ́n láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìpò tó fẹ́ sí. àwọn nǹkan táwọn ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan Oloolu ara mi ò balẹ̀ láti sọ àti mo fi wá sí òde ayé táwọn èèyàn fún mi wá síbẹ̀ níwà àwọn onídẹ̀wà gbé mi ní ṣọ́ọ̀bù mi. wọ́n ní kí n sọ. tó sì rí bẹ́ẹ̀ fún wọn. ara òun kankan ò ṣe mí. wọ́n ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà wọn ti rí ẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ rẹ̀ jẹ́ kankan mi ìfi kankan sára kódà mi kíkẹ́ dùgbò tí ì dé mi ì ṣe mo sáà sọ gbọ́n tán ní pé n sọ gbogbo ẹ̀ pátápátá tó sì ní pé n sọ pé ara mi ò yá ara mi ò bá lẹ̀ nǹkan kan gbogbo ẹ̀ ni mo sọ ó lẹ́nu pé ìgbà táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn nílé wọn lọ. bọ́ bá ṣe wá ṣe tán náà wá pé lẹ́yìn dáàdì wa àti ọkọ mi wọlé ìyẹn sáà bínú jáde ó yá ó ní wọ́n sí pé nǹkan bú òun pé ìgbà tó wọn ní kọ́ bá wọn reduce owó tán fẹ́ gbà lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi. Bismillahir Rahmanir Rahim. Láyé Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní Mẹ́kà àkọ́kọ́ ibi tí wọ́n kọ́kọ́ migrate lọ nígbà tí wọ́n kù ní Mẹ́kà àwọn followers ẹ̀ nígbà tí àwọn ọ̀ṣẹbọlẹ̀ lábáwá ọjà Ànábì ò gbádùn àkọ́kọ́ ibi tí wọ́n kọ́kọ́ lọ láyé Africa ní Ethiopia modern day Ethiopia tá a mọ̀ sí Habasha láyé ìgbà náà wọ́n ni wọ́n wá nígbà àwọn dọ́dọ̀ ẹni jẹ́ ọba níbẹ̀ Najashi wọ́n ìyẹn jẹ́ Christian wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣègbésí ayé gẹ́gẹ́ bá a ṣe ti sọ repeatedly nínú àwọn previous lectures mi wípé láàrin mùsùlùmí àti Christian kò síjà láàrin wa sọ́ọ̀sì gangan náà làwọn ẹ̀sìn yìí ti ń bọ̀ wá àwọn adulteration kọ̀ọ̀kan ló wọnú Christianity tá a fi gbọ́ra ayé mọ́lẹ̀ ni. Najashi gba àwọn mùsùlùmí lálejò nílùú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn wọn lọ wọn ò disturb ẹnìkankan kò disturb wọn. ìròyìn tí àwọn ará Mẹ́kà létí àwọn ọ̀ṣẹ́bọ Mẹ́kà wípé àwọn ti gbọ́ pé àwọn mùsùlùmí wà níbi kan tọ́kàn wọn ti balẹ̀ àwọn òṣèré wọn hàn lé mọ̀mọ́ torí bẹ́ẹ̀ wọ́n gbé èèyàn méjì dìde nínú wọn ní Amr ibn al-As wà pé kí wọ́n lọ recover àwọn wá látọ̀dọ̀ àwọn Najashi nígbà àwọn dọ́dọ̀ Najashi kí wọ́n tó bá sọ̀rọ̀ wọ́n bá gbogbo àwọn olóyè ẹ̀ àwọn ẹmẹ̀wà ẹ̀ àwọn pásítọ̀ ẹ̀ gbogbo wọn ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì fún wọn láwọn ẹ̀bùn tó gbọngbọ́n dáadáa wọ́n bribe wọn wọ́n ní báwọn bá ti ń sọ̀rọ̀ níwájú ọba kí wọ́n support àwọn bẹ́ẹ̀ ni wọ́n lọ bá Najashi lọ́jọ́ náà wípé àwọn tá à ń sọ yìí wọn ṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá baba wọn ti ṣe ká gbẹ́gi lérè ká mọ forí kanlẹ̀ fún òkúta mọ́ bẹ́ẹ̀ ni wọ́n wọnú ẹ̀sìn wọn Najashi ti ṣe Christianity wọ́n sì ti wá sílùú rẹ̀ ń bí àwa láti mọ̀ wọ́n jù afẹ́ kó dá wọn padà sọ́dọ̀ wa ká lè bá mọ ibi fìyà jẹ wọn lọ la Najashi bá ní tọ́ nǹkan lè ṣàdédé dá wọn padà yín pé wọ́n yín gbọ́ ohun tí wọ́n ń ṣe. Najashi pa àwọn mùsùlùmí lọ́jọ́ náà led by Ja'far bin Abi Talib wọn lẹni ó gbẹnu àwọn mùsùlùmí sọ̀rọ̀ lọ́jọ́ náà nígbà Najashi bí pé ẹ sọ̀rọ̀ nípa ẹ̀sìn yín fún mi àwọn nǹkan tí Ja'far sọ pé Islam stand fún lọ́jọ́ náà òun ni mo fẹ́ kẹ́ gbọ́ lénìí. Ja'far dá ọba yìí lóhùn ó ní ayu al-Malik wọ́n ọba kunna qawman ahla jahiliya àwùjọ aláìmọ̀ kan láti wá àmọ́ Christianity àmọ́ jẹ́wìí ìṣà àmọ́ nǹkan kan nípa Ọlọ́run òṣàlámọ́ bọ àmọ́ orúkọ Ọlọ́run ṣùgbọ́n àmọ́ tó fẹ́ wa na'budu al-asnam òṣàlámọ́ sìn wa na'kulu al-mayta bẹ́ẹ̀ ni àwọn ẹran tí wọ́n bá kú fún rárá wọn àmọ́ jẹ wọ́n láì slọ́ta wọn wa na'ti al-fawahish gbogbo tí yóò dá pátápátá nínú wa bí ká ṣe yahoo ká ṣe zina ká gbowó lówó gbogbo ẹ̀ lámọ́ dédé wa naqta'u al-arham bẹ́ẹ̀ ni àmọ́ severe family child àmọ́ ba okùn ẹbí àmọ́ já okùn ẹbí wa nusi'u al-jiwar àmọ́ ṣàbùrú sára àdúgbò bára àdúgbò bá ṣe nǹkan kékeré fún wa ó lè dìjà 40 years táàmù ọjà táàmù para wa wa yahkulu al-qawiyyu minna ad-da'if bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá jẹ́ alágbára nínú wa wọ́n máa jẹ́ ọ̀lẹ that is ohun tó jẹ́ ẹ̀tọ́ ọ̀lẹ alágbára máa mú fakunna ala zalik orí bẹ́ẹ̀ láwà hatta ba'atha Allahu ilayna rasulan minna títí Ọlọ́run bá fi gbé òjíṣẹ́ dìde sí wa láàrin wa na'rifu nasabahu wa sidqa àmọ́ ìran tó ti jáde bẹ́ẹ̀ la mọ̀ ipò lóòótọ́ èèyàn ni wa amanatahu wa afafahu bẹ́ẹ̀ la mọ̀ pé ní tá a lè fọkàn tán ni bẹ́ẹ̀ la mọ̀ pé ní tó lámójú kúrò ní contentment fada'ana ila Allahi linuwahida wa na'buda ó wá pè wá pé ká mọ̀ sin Ọlọ́run ọba nìkan ọba tó dá òòṣà tó dá òkúta tó dá igi pé ká mọ̀ sin nǹkan míì lẹ́yìn ẹ̀ wa nakhla'u ma kunna nahnu na'budu wa abahuna min dunihi kápá gbogbo táwa àtàwọn baba ńlá baba wa mọ̀ sìn tì min al-hijarati wal awthan nínú àwọn òkúta àti àwọn òòṣà ẹ̀yin tí wọ́n wí fún pé Islam yẹ̀ sí lábá ni òṣègbọ́n àwọn lábá ni wọ́n ń sọ yóò pé òòṣà táwọn sì mọ̀ọ́mọ̀ ìpé káwọn gbé lẹ̀ wa amarana bi sidqil hadith àwọn nǹkan tí Islam pa á láṣẹ pé ká mọ̀ ṣe rí nígbà mọ̀ọ́mọ̀ dé ó ní àmọ́ sọ́tọ́ wa ada il amana ó ní bí wọ́n bá tọ́jú nǹkan pamọ́ sí wa lọ́wọ́ bóyá àmánà bóyá ọ̀rọ̀ ni wọ́n sọ fún wa ni o àbí nǹkan oní nǹkan wọn ni ẹ bá mú lè dá ní nǹkan kò gbọdọ̀ ṣe ká mọ̀ keep trust wasilati rahim bẹ́ẹ̀ ló sọ fún wa pé ká mọ̀ da okùn ẹbí fọ̀ ogun tí bá wù kó ṣẹlẹ̀ àmọ́ farada ẹbí ni okùn ẹbí ò gbọdọ̀ já wa husnul jiwar ó ní àmọ́ ṣe dáadáa sára àdúgbò walikafi anil maharim wa dima ó ní gbogbo ohun tó jẹ́ ìwọ̀ pápátá bíi rìbá bíi zina bí ká sọ̀rọ̀ yẹn lẹ́yìn ká pa wọ́n tì bẹ́ẹ̀ ni ká sì mọ́ ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ wa nahana anil fawahish bẹ́ẹ̀ ló sọ fún wa ká mọ́ de ìdí gbogbo tí ò dá tá a mọ́ dé tẹ́lẹ̀ wa qawli zuri àti ká mọ́ jẹ́rìí èké àbí ká mọ́ dáadáa parọ́ mẹ́ni ẹlẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ wa akli malil yatim olówó ọmọ òrukàn tí wọ́n bá tọ́jú sí wa lọ́dọ̀ ká mọ́ torí bá àwọn òbí ọ̀sí láyé mọ́kò lólùgbèjà
káwá jẹ́ àgbùdọ̀ ṣe rẹ̀ wà qasfil muhsanat àwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n ti marry àgbùdọ̀ dáadáa parọ́ ká accuse wọn wrongly bóyá ní tìtorí pé a fẹ́ divorce wọn ni àbá fẹ́ gba tí ń bẹ lọ́wọ́ wọn ká ṣe tùtà fún wọn káwá accuse wọn pé wọ́n ṣe zina wa amarana an na'budu Allaha wahda bẹ́ẹ̀ ló pa á láṣẹ pé ká mọ́ sin Ọlọ́run ọba nìkan la nushrika bihi shay'an ká mọ́ ṣorogún pẹ̀lú ẹ̀ wa amarana bis salah ó ní a mọ́ kírun wa zaka ká mọ́ yọ zaka social economic justice dandan ni a gbọ́dọ̀ mọ́ fún àwọn aláìní nínú owó wa wá sùúyà bẹ́ẹ̀ ló sọ fún wa pé ká mọ́ gbààwẹ̀ Jáfàrù ká gbọ́ àwọn nǹkan dáadáa yìí fasaddaqnahu ó ní labá gbà nábì gbọ́ fasaddaqnahu wa amanna bihi agbàgbọ́ wattaba'nahu ala ma ja'ana bihi bẹ́ẹ̀ láti tẹ̀lé lórí tí ń wí fún wa fa abadana Allaha wahda lábá ń sin Ọlọ́run láwa nìkan falam nushrik bihi shay'an àṣorogún máa bọ̀kúta máa bọ ìpẹ̀ mọ́ wa harramna ma harrama alayna wọn tó sọ fún wa pé ìwọ̀lélé àdédìẹ̀ wa halalna ma ahalla lana wọn tó sọ fún wa pé aláàlélé àdédìẹ̀ fa'ada alayna qawmuna láwọn yàwó bá bẹ̀rẹ̀ sí ní àtàkìwà fa'azabuna wọ́n fi àjẹwà wà fatanuna wọ́n hàn wá lè mọ̀ àndínì náà káàlì padà lórí ẹ̀sìn wa liyarudduna ila ibadatil awthan min ibadatillah láti dáwà padà sí ìdí òòṣà kápò ní ìdí máa ṣe lọ́n ká padà sí ìdí òòṣà wa an nastahilla ma kunna nastahillu min al-khaba'ith gbogbo àwọn nǹkan ẹ̀gbin táà ti ṣe mọ́ta àwọn dédé ẹ̀tẹ́lẹ̀ wọn ní ká padà sí díẹ̀ falamma qaharuna wa zalamuna nígbà àbòsí wọn pọ̀ tí àwọn pọ̀ wa shaqqa alayna tí wọ́n fún pinpin mọ́ wa wa hala baynana wa bayna dinina tí wọ́n sì di pé wọn ò járí bí ṣẹ̀sìn wa mọ́ kharajna ila baladik labá wá sílùú rẹ̀ wa ikhtarnaka ala man siwaka a choose rẹ̀ over ẹlòmí wa raghibna fi jiwarik bẹ́ẹ̀ la decide láti máa wá kó bọ̀ wá sí agbègbè rẹ̀ wa rajawna alla nuzlama indaka ayyuhal malik èròǹgbà wa ni pé wọn níbi ṣàbòsí fún wa níbi táwa ọ̀rọ̀ tá Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa kalẹ̀ kí wọ́n tó kò lé ni pé ọba kan bẹ ní Habasha wọn kì í ṣàbòsí fún kankan lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí ni ọba Habasha gbọ́ lọ́jọ́ náà ló bá ní ẹ̀yin mùsùlùmí mo dá iṣẹ́ ẹmọ bá ti ń lọ nílùú mi ìra kankan ò ní rìn nílùú yìí ìtàn ọba yìí bọ́ọ̀ náà ti padà gba Islam an-Najashi ogun ojú dédé tá a fẹ́ sọ yìí lọ ṣùgbọ́n ẹ wo fídíò tí mo play níbẹ̀rẹ̀ yẹn ẹ wo tí wọ́n ń dánwò níbẹ̀ bí agbára bá bọ́ sọ́wọ́ àwọn olóṣà àwọn ẹlẹ́bọ àwọn kìntè yìí lọ́wọ́ ẹ compare rẹ̀ pẹ̀lú àwọn àṣẹ àwọn nǹkan tí Islam pa wá àti táwa gangan fúnra wa ń ṣe lénìí eléyìí tó bá wù nínú ẹ̀yọ́ ọmọ ìyá wa ò ní ẹ tẹ̀lé oore kan ò jù báyìí lọ wá sí kan ò jù báyìí lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.